Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ wà tí ẹ ti ń wò mí tí ẹ sì ń gbọ́ mi. Orúkọ tèmi kò yí padà, Fẹ́mi Akínríyìmísí ni. Mo sì ń gbóhùn sókè láti olú ilé iṣẹ́ Yorùbá Autonomy Mobile Radio and Television, èyí tí a gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Florida ní orílẹ̀ tí a mọ̀ pé ó lédè èyí tí a ń pè ní Amẹ́ríkà. Ẹ káàbọ̀ sí orí ìkànnì Yorùbá Autonomy Open Editorial Monologue. This is Yoruba Autonomy Digest. Mo wá láti gbóhùn sókè láti polongo wípé ará ilé ará oko, àtọba àtìjòyè, ọmọ àti ará ní ìlú kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá ní orílẹ̀ tí a mọ̀ pé ó lédè níbi tí Nàìjíríà ń bẹ, tá a ti lọ́ba, tá a níjòyè. Mo wá polongo wípé ogun ti wọ̀lú. Kábíyèsí ọba wa Olúbàdàn Adéwọ̀lú, ogun ti wọ̀lú. Ọba Olúgbọ́n ti ìlú Igbọ́n, ogun ti wọ̀lú. Ọba Adéjì ti Àkúrẹ́, ẹ̀yin ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ogun ti wọ̀lú. Adélé fún kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ogun ti wọ̀lú. Aláàfin ní ìlú Ọ̀yọ́, ogun ti wọ̀lú. Òṣèmáwé ti ìlú Oǹdó, ogun ti wọ̀lú. Ọba Olúòkè ti ìlú Òkègbó, ogun ti wọ̀lú. Mo ń polongo, mo ń ké, mo ń gbóhùn sókè nísìnyí wípé mi ò fẹ́ gbọ́ pé ẹnìkan ní pé àwọn ò mọ̀ wípé ogun ti wọ̀lú, pé orílẹ̀-èdè Yorùbá a ti bẹ̀rẹ̀ sí ní gbàlejò ọ̀ràn. Àwọn ajínigbé pamọ́gbowó wọn ti wọlé. A ti gbàlejò ọ̀ràn nílẹ̀ Yorùbá. Báwo láti ṣèyí sí o? Yorùbá kété. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́ à ń gbàdúrà. Ó dàbẹ́ ni pé Ọlọ́run kọ etí dídi sí wa, ṣùgbọ́n kò kí ń ṣe Ọlọ́run ló kọ etí dídi sí wa, àwa fúnra wa gangan. Ẹnu odi la fi ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Wọ́n ní kó work and pray. À ń pray nìkan, à work. Ṣé a ní àwọn ọdẹ ọ̀sán, ọdẹ alẹ́ nílẹ̀ Yorùbá ni? Ṣé kò yẹ ká ní láti ìgbà tí àwọn agbésùnmọ̀mí Fúlàní ti bẹ̀rẹ̀? Ká ní ọlọ́dẹ ọ̀sán, ọlọ́dẹ àárọ̀, ọlọ́dẹ ọ̀sán, ọlọ́dẹ alẹ́ nílẹ̀ Yorùbá. Ṣé ìyẹn pọ̀ ju nǹkan tó yẹ ká lè ṣe ni? Kò pọ̀ ju nǹkan tá a lè ṣe. Báwo la ti fẹ́ ṣe kí ìlú kọ̀ọ̀kan kó gbé kalẹ̀? Nílùú Oǹdó, ọlọ́dẹ àárọ̀, ọlọ́dẹ ọ̀sán, ọlọ́dẹ alẹ́. Nílùú Òkègbó, ọlọ́dẹ àárọ̀, ọlọ́dẹ ọ̀sán, ọlọ́dẹ alẹ́. Nílùú Ògbómọ̀ṣọ́, ọlọ́dẹ àárọ̀, ọlọ́dẹ ọ̀sán, ọlọ́dẹ alẹ́. Ọ̀yọ́, ọlọ́dẹ àárọ̀, ọlọ́dẹ ọ̀sán, ọlọ́dẹ alẹ́. Ìbàdàn, ọlọ́dẹ ọ̀sán, ọlọ́dẹ àárọ̀, ọlọ́dẹ alẹ́. Àwọn ọ̀dọ́ tí wọ́n á níṣẹ́, wọ́n á níṣẹ́ nítorí pé ọmọ àdúgbò ni wọ́n. A sì mọ bí àwọn ọ̀dọ́ wa ṣe máa ń jà takuntakun ni wípé ẹni bá wọ̀lú kan ó ti wọnú ọ̀ràn. Àwọn ọ̀dọ́ wọ̀nyí ò ní gbà, ṣùgbọ́n àwọn ọba gan, àwọn ọba aládé, wọn á fún wọn láyè, wọn á kọra sáwọn ọ̀dọ́ wọn. Wọn á kọra sáwọn ọ̀dọ́ wọn. Wọ́n kàn ń ṣe bẹ́ẹ̀ ni pé àwọn nìkan náà làwọn wà àtàwọn ìjòyè wọn. You can't touch this. Wọ́n tí ẹ lè súnmọ́ wọn ni. Tán bá ti kó àwọn aṣọ dànsíkí, àwọn aṣọ àtijọ́, àwọn aṣọ ìlẹ̀kẹ̀ àgbà, tán bá ti wọ̀ báyìí a ti mọ̀ pé bàbá olóyè ló ń lọ yẹn, bàbá olóyè tí ò lóye. Ṣé kò kí ń ṣe àwọn ọ̀dọ́ ló yẹ kẹ́ ẹ fi ṣe ara? Ṣùgbọ́n èyí tó jẹ́ ẹ̀tọ́ ẹ̀ ṣe. Tìlú Ògbómọ̀ṣọ́ ló dé o, tẹni tá ń bọ̀ àmọ́ o, tẹni tó ń bọ̀ àmọ́. Ìgbà tán sì máa dé bí olè, àwọn ọlọ́ṣà tó wọ̀lú tó wá ja ìlú lólè lóru náà máa fi dé. Wọ́n sì ń bàákù. Àwọn Fúlàní wọn kì í bàákù o, ṣùgbọ́n ẹ̀ ń rí wọn nínú tírélà tí wọ́n máa wọ mọ́tò, tá máa wà nínú ẹ̀, tá máa pọ̀ bí iṣu. Tẹ́ẹ̀lì dá tírélà dúró pé níbo lẹ̀ ń lọ, ìlú wo lẹ̀ ń lọ, ìlú wo lẹ̀ ti ń bọ̀, ó yá.
ẹ padà síbi tẹ́ ti ń bọ̀, ibi lẹ ti máa padà síbi tẹ́ ti ń bọ̀. Ṣé àwọn tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá ẹ̀ ń bẹ̀rù àwọn agbófinró wípé kán má wàá mú yín? Ó máa dìjà gboro, ẹ sọ́ dìjà gboro, ẹ sọ́ dìjà gboro, ìjàgbara ni. Ẹ gbára yín lọ́wọ́ ìjọba tí ò nítumọ̀. Àwọn ìjọba tẹ́ ń dìbò fún láti 1999 láti ń dìbò. Àìtí rí nǹkan tó jẹ́ pé ó yanjú tí ìjọba kọ̀ọ̀kan dé tó ṣe. Irọ́ iná náà máa pa fún wa. Àwa iná la máa pàtẹ́wọ́ fúnrọ́. Ẹ wò ó, àlàyé ò kájọ. Tiwa ti bá wa nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ yẹn. Ẹni bá fẹ́ kàn sí mi, +1 727 333 0403. A ṣe é ṣe. Ìlú ilẹ̀ Yorùbá àti ọmọ Yorùbá àní kú sọ́jọ́ àìpé. Mò ń padà bọ̀.